What happened to the people? Why can't you arrest those that are killing our people? Why is it that ever since Ogolis has been killed, nobody, police have not made any arrest? There have been no arrest, nobody has been arrested. We should go and dialogue with our killers, and we should go and engage our killers. Why the people that killed us are living peacefully? And you know we should go and engage. Sir, at this point, you're not being realistic. Yes. I won't say more than that. I will deliver their message to the Commissioner of Police. But my SU want to chip in 1 or 2 words too. A call for justice and protection of Ogoniland. We, the concerned citizens of Ogoniland, are compelled to raise our voice against the growing wave of violence and insecurity perpetrated by Fulani herdsmen within our communities. The recent attack in Yonkuru, Ebubu, Sogo, Weke, which have resulted in the tragic loss of our innocent lives, have pushed our collective patience to its limits. This act of aggression is unacceptable or are unacceptable. We have endured enough. Immediately, we demand the immediate, unconditional departure of all Fulani herdsmen from Ogoniland. Yes, that continual presence pose a grave threat to the peace and security of our people. Yeah. Should this be ignored? Repeat. Should this be ignored? No. And I repeat again. Should this be ignored? No. We will be left with no choice. We will be left with no option but to defend ourselves. Yes. It will be clearly stated. Any further attack on the lives of the Ogoni people will no longer be reported to the Nigerian police and the security agencies. Yes. The people of Ogoni will resort to self-help and self-defense. Yes. It's not like the CP is avoiding you. He feels your pains. You understand? But the issue is that CP has been making frantic effort to make sure that all these problems are ẹ̀yin náà ẹ ṣáà gbọ́ nǹkan tí arákùnrin yẹn ń sọ tí ò bá di woro sí woro tí ò bá di wèrè sí wèrè tí ò bá di wúruwúru tí gbogbo ẹ̀ ò dàrú tí ò fọ́ lójú ẹ̀yin ènìyàn mi kò lè sí peace nínú ìlú àwọn èèyàn lè máa pa àwọn èèyàn kan máa rìn fanda káàkiri kan máa yan fanda káwọn ará ìlú wá dákẹ́ kán wá káwọ́ gbéra kán máa wò it's not possible. It's not possible. I love the way this man speak violently. Bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú tìtara. Ṣé mọ̀ pé tó bá ti gun olóyè Ìgbòho ńgbà mí bó ṣe máa ń sọ̀rọ̀ lélẹ̀. Tó bá ti gun olóyè Ìgbòho bó ṣe ń sọ̀rọ̀ lélẹ̀. Tí ò bá ti di woro sí woro wà láì nǹkan ò lè rọgbọ. Ẹ wo bárakùnrin ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú tìtara. What kind of nonsense is this? Everyday killing bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní Sàǹfàrà ṣe mọ̀ pé kì í ṣèròyìn mọ́ kì í ṣèròyìn àkùnfì kì í ṣe it's no longer a news tó bá ti ń sọ̀rọ̀ nípa Sàǹfàrà àbí à ń sọ̀rọ̀ nípa Benue kì í ṣe news mọ́ ó ti di common thing bíi pé ẹ báríkà o ẹ kú ewu ọmọ bó ti ṣe dà nìyẹn. Ṣé mọ̀ pé ẹkú délé olóyìn máa kẹ́yìn ẹkú ewu ọmọ òun lọ̀rọ̀ Nàìjíríà wọ́n máa ẹkú Nàìjíríà ẹkú délé nǹkan tó máa ń di ẹnìyẹn tọrọ Nàìjíríà tí nǹkan ò bá ti dà ó tó dàrú ẹ jẹ́ ká da gbogbo ẹ̀rú sẹ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ da gbogbo ẹ̀rú wọ́n máa ti bẹ̀rẹ̀ campaign ẹ lọ wo Lagos State look at them on the street àwọn ọ̀dọ́ yín tẹ́ńtórí wọ́n ń jà ẹ wo bọ́rùn mi ṣe gùn mo ti pariwo ẹnu ti ń ro mí lójoojúmọ́ àwọn ọ̀dọ́ wọn ò gbọ́ wà wọ́n kàn fi wá ń ṣe ẹ̀yẹ ni báyìí náà ṣe ń na ẹnu sí wa lórí ẹ máa wò wọ́n bọ́ ṣe ń na ẹnu sí wa lórí nìyẹn wọ́n máa wá they will share money for you they will share money wọ́n á pín owó pín àkàrà débi pé wọ́n máa pín lọ́nlọ́n bread fún yín bread of 2000 wọ́n máa pín fún yín inú iná á máa dùn hey. We thank God for today. I go out at least some shame follow me go back home. Bó ṣe máa rí nìyẹn. After 1 year, ibi àpá. Ṣé rí wọn bá ṣe kóra wọn jọ coalition. Ṣé rí àwọn ADC, àwọn dìdìrìn, àwọn aláyé ràdàràdà.
àwọn tí wọ́n ti bà Nàìjíríà jẹ́ tó yẹ pé go to their history, they has nothing good to write about. Àwọn náà ló ti kóra wọn jọ o. Ṣé ẹ ti máa tẹ̀lé wọn ni? The youth of Nigeria, ẹni ẹ ti máa tẹ̀lé àwọn people yìí. I will continue to say that most of these people, they started to rule Nigeria at the age of 30 years, 33 years. Go and check. They are still there till today. Wọ́n bá ní ẹ wo dollar sí naira. Naira before is higher than dollar. Naira is higher than pounds. Wọ́n wreck everything. Wọ́n buy everything jẹ́. Ẹ wo owó tí wọ́n recover lọ́wọ́ Emefiele. Emefiele return 4 trillion. 4 trillion. I'm not talking about billion. Ẹnìkan ṣoṣo return 4 trillion. Ọmọ Nigeria has money o. Nigeria ní owó o. Nígbà tẹ́nìkan ṣoṣo bá return 4 trillion. Àwọn èèyàn bẹ́ẹ̀ ńkọ́. Do you know? Àmọ́ Dangote ń sìn sí olówó Africa tó lówó jù. Àwọn tó lówó jù Dangote wà ní Nigeria. Ṣùgbọ́n àwọn ò ní business tí wọ́n ń ṣe. Ẹ rí cement Dangote, ẹ rí iyọ̀ Dangote, ẹ rí sugar Dangote. Ó ní àwọn òwò kéékèèké bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń fojú sí pé yes olówó kinní kan. But these people wọn ò ní anything. They don't have any business that people know. Wọ́n kó owó wọn pamọ́ kiri, wọ́n jí owó yín kó pamọ́. Kò sígbà tá a ní máa fún yín ní èpè. Ẹ lè bọ́ nínú ẹ̀. Rédèrèdè báyìí lẹ́ẹ̀ máa ṣe kiri. Òun náà ló fa gbogbo coalition tẹ́ ń wò tó ń ṣe kiri wọn. Ṣé rí wọn? Ẹ lọ wo ìtàn Arẹ́gbẹ́ṣọlá pẹ̀lú Tinubu. Ẹ mọ̀ pé Tinubu ti fìgbà kan wà ń bẹ̀ fún Arẹ́gbẹ́ṣọlá. Ṣùgbọ́n lè ní kọ́ èpè àṣìṣe ó ti bá ó lọ ń collabo against Tinubu. Ó lọ kóra wọn pọ̀. Wọ́n náà fẹ́ wọ́nà kan gbá Tinubu yọ. Ẹ wo tuntun wọn pa. Tinubu dẹ̀ ní gbogbo ọ̀nà kọ́nà náà tá fi remain there to finish his 4 years. The second year òun náà la máa wá. Wọ́n wá máa gbá gbogbo èèyàn ọmọ Nàìjíríà síra ṣìbáṣìbó. Wọ́n máa gbá ẹ máa wo má ṣe pump owó síta. Wọ́n á pump owó síta for this election. Mo rí article kan lẹ́ni. Wọ́n látíkù wọ́n ní Peter Obi ó lóun fẹ́ back down fún Àtíkù. Ó lóun fẹ́ back down. Irọ́ ló wà ń bẹ̀. Irọ́ èmi ò believe news in anyway. I don't believe that news. Peter Obi ti sọ pé òun ẹ̀dẹ̀ máa wo kankan o. Ẹ rí pé Àtíkù ó ti contest several times tí kò wọlé. Ẹ wo the first time tí Peter Obi go for this presidency. Ẹ rí pé almost ó ní vote tó ju Àtíkù gan lọ. Abẹ́rẹ́ nǹkan. So for that reason ìyẹn máa fún ní hope. And again the issue of Nnamdi Kanu, àwọn ọmọ Igbo tí wọn ò bá release Nnamdi Kanu, they will not vote for these people at all. They will support Peter Obi, their brother. Game tó wà ńlẹ̀ sìn ayò ọlọ́pọ́n ní nǹkan tó wà ńlẹ̀ ní Nàìjíríà ayò ọlọ́pọ́n. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ọba tó dá ayé àti ọ̀run bá wa dá gbogbo ẹ̀rú, gbá gbogbo ìmọ̀ wọn jẹ́ kó dá asán. Ibikíbi tí wọ́n bá pè mọ̀ pọ̀, Olúwa o, mo ké pè ọ́, Olódùmarè, ọba tó tu ilẹ̀ Ifẹ̀ dó, bá wa jẹ́ kí ìmọ̀ wọn jẹ́ kó di asán, kí Nàìjíríà kó dàrú, bá wa dá Nàìjíríà rú. Ọ̀rọ̀ yẹn wíwo létí àwọn kan tó ń gbọ́ mi. Ohun tọ́rọ̀ dẹ̀ ni mo ń sọ. Let us separate in peace. We can no longer be together. It's not by force. Gbogbo adakabrada tí ẹ ń ṣe, abracadabra tẹ́ ń dánwò yìí. We are not interested in all this. Honestly, kò sẹ́ni tí ò mọ̀ bóyá kẹ́yàn fẹ́ràn sẹ́nu kan wà tì, kò sẹ́ni tó mọ̀. Àpò ara yín nìkan lẹ ń jà fún. Àpò ara yín lẹ ń jà fún. Àtọmọdọ́mọ ṣe bí nínú ìlú Arére má ṣe náà láti rí
olórí ìpínlẹ̀ kan tí ó ti kúrò ńbẹ̀ ń sìn, ó ti di olórí ìpínlẹ̀ àná tí wọ́n mú, tí wọ́n ní wọ́n ló jí owó kó òbítíbitì owó 100 billion wọ́n ti lọ san owó ọmọ sùn tí wọ́n ti bí, wọ́n ti lọ san sílẹ̀ nínú ìlú Arírèmáṣe. Nínú ìlú Arírèmáṣe náà kọ́ ni wọ́n ti mú olórí ilé ìfowópamọ́sí tí wọ́n discover ilé tó ń lọ bí 700 kìíní kan, òun nìkan ṣoṣo. Look at cars tí wọ́n bá nílé, ẹ mọye irú wọn bẹ́ẹ̀ yẹn ni. Do you know? Ọlọ́run ní dáríjì yín o ẹ̀yin people yìí, Ọlọ́run ní dáríjì. Ẹ wo bí tẹ́ kó àwọn ọmọ Nàìjíríà sí, tó máa mú èèyàn méjì ní, ẹ wo bọ́n ṣe mú àwọn ọmọ Nàìjíríà tó ń gbé egbògi olóró. Wọ́n ní wọ́n mú kan ní ìjọ ọ̀bẹ yẹn sí, inú ìkíní tó fi ń tọ́ ètè fún àwọn obìnrin, inú ẹ̀ náà ló lọ kó oògùn olóró pamọ́ sí. Àwọn kí náà pè NDLEA àwọn yẹn dẹ̀ sín ojú. Ìwé tán ṣe mú wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́. Wọ́n ti sọ àwọn èèyàn dàdàkúdà. Àwọn èèyàn, they will just sit down, wọ́n á think negatively, they will just do or not do, they will just, wọ́n á kọ̀ jáde, wọ́n á dẹ̀ ṣe nǹkan tó tiẹ̀ bójú mu nítorí pé frustration òun ló cause a lot of things. Frustration ló lead many people to what they are doing. Ẹ̀wọ̀n nǹkan tá à ń pass through. Ṣẹ́rẹ́ ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ẹ̀yin ọ̀dọ́ Nàìjíríà, ẹ tí lẹ fẹ́ continue, you still have hope in Nigeria. There is no hope in this country, no hope. There is no hope in Nigeria. It's not going to work. Kò lè work. Ẹ yé dára yín láàmú, kò lè work. Ẹ mú mi ń pariwo jù. Nigeria ò lè work yo. Ẹ jẹ́ ká dá dúró. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Káwọn Yíbò máa ṣe tiwọn. Káwúsá máa ṣe ti tiwọn. Bó bá ṣe fẹ́ sọ̀rọ̀ ara wọn sí pẹ̀lú àwọn Fúlàní, àwọn ló mọ̀. Ibi tán ti bára wọn pàdé kán lọ sẹ́tù ara wọn bẹ̀. Kò sí èyí tó kàn wá ń bẹ̀. Mo kí wa gbogbo ibikíbi tí a bá wà. Ẹ bá wa share ṣókí báyìí ní ọbẹ̀ ògì. Èmi ọmọ ọ̀rẹ́ yín náà ni olólùfẹ́ yín. Ẹ bá wa drop comment yín o. Ẹ drop ẹ̀. Mo kí wa o. Nàìjíríà ò lè work o. Anybody bá ń sọ fún ẹ pé Nàìjíríà á work, ẹnìyẹn ń parọ́ fún yín ni o. Kò sí àpẹẹrẹ. Now in Ondo State now, àwọn nurse, àwọn doctors wọ́n fẹ́ lọ sí strike. Wọ́n fẹ́ strike. Tó bá wù kán gbé ọmọ ẹ dìgbàdìgbà lọ sí hospital, o ní bá anybody ń bẹ̀ o. Kò sẹ́ni tó fẹ́ tọ́jú ẹ̀ ń bẹ̀ o. Education sector ńkọ́ is 0. Kò sí teacher ní school. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ìlú tí Ọlọ́run dá lọ́lá, ìlú tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe lóore, ó ní ìlú Nàìjíríà. Àwọn olórí. Tọ́ ó dọ̀wọ́ Ọlọ́run. A ní rí jù báyìí lọ, ẹ ṣeun.